mi ò ní déètì fún un torí gẹ́gẹ́ bí Yorùbá náà ò ṣe ní déètì táwọn náà bẹ̀rẹ̀ èdè. ok ìgbà wo lẹ rò pé wọ́n kọ Arabic sílẹ̀. ìgbà tí wọ́n kọ Arabic sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kọ Arabic sílẹ̀ wọ́n tún kọ Arabic sílẹ̀ ká Ànábì tó dé ṣùgbọ́n máa tá Ànábì dé gẹ́gẹ́. ṣe lè fún mi prove ẹ̀. kí lẹ wí. ṣe lè fún mi prove. mo lè fún yín ní proof rẹ lẹ́bàá ti gbà. ok so Arabic tán kọ sílẹ̀ kí Ànábì tó dé ṣé òun náà ń kọ sílẹ̀ nígbà tá Ànábì dé. tí òun náà ń kọ sílẹ̀ nígbà tá Ànábì dé. Arabic tí wọ́n ń kọ sílẹ̀ òun náà wọ́n ń kọ ó kàn ní pé wọ́n ti ń kọ náà ni ṣé wọ́n ti ń kọ Yorùbá ń jọ náà wọ́n kọ Yorùbá ní ìsìn. ẹ fún mi prove ẹ gbìyànjú ẹ mọ̀ ẹni sùúrù ṣe rí nǹkan kan tèmi ò like ò ní yí pé kí èyí máa compare Yorùbá pẹ̀lú ẹ̀yà mi mo di máa sọ reason fún yín máa sọ yín reason fún ẹni sùúrù sà máa sọ reason fún yín ṣe rí tá a máa ń sọ̀rọ̀ Yorùbá both Yorùbá belief system both Yorùbá culture àwọn ò sọ wípé perfect àwọn ò sọ wípé it's a universal truth ṣé ẹ mọ̀ nǹkan tó ń pè ní universal truth sir. Bàbá mi ṣé ẹ mọ̀ nǹkan tó ń pè ní universal truth. mo ń gbọ́ yín kí lẹ mí nù báyìí kí lẹ fẹ́ kí n fà lọ́bẹ̀. mo ní ṣé ẹ mọ̀ nǹkan tó ń pè ní universal truth. yes kí lẹ fẹ́ kí n fà yó ń bẹ́ kí lẹ fẹ́ kí n fà yó ń bẹ́. mi ò mọ̀ bó ṣe máa define Yorùbá má bínú ẹjọ́ ìrọ́kọ́ no ṣé òótọ́ gbogbo ayé òdodo ayé tó jẹ́ pé kò síbi tẹ́ bá lọ tí anybody wọn bá ń jiyàn sí for ní àpẹẹrẹ oòrùn tó ràn ní China òun náà ló ràn ní ilẹ̀ Yorùbá òun náà ló ràn ní Saudi òun náà ló ràn ní England òun náà ló ràn ní Japan I understand kò sẹ́ àlè jiyàn lórí ẹ̀ that is what we call òótọ́ gbogbo àgbáyé tí bí mo ṣe ń mí ẹ̀mí tẹ́ mí símú òun náà lèmi náà mí símú a ní láti hágìlá nípa ẹ̀ nǹkan tó ń pè ní universal truth ní òótọ́ gbogbo àgbáyé now Yorùbá ò sọ fún yín pé nǹkan táwọn ń gbé dání o òótọ́ gbogbo àgbáyé ni ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń sin ẹ̀sìn mọ́lé ẹ gbàgbọ́ yín pé nǹkan tẹ́ ń gbé dání òótọ́ gbogbo àgbáyé ni therefore àwa la ní right láti question yín because àwa ti sọ fún yín pé àwa ò perfect o pé kí ni ta gbé dání yìí kí ni ti Yorùbá ni o kò ṣe ti Saudi o kò ṣe ti England o a kàn fẹ́ ṣe nǹkan títí wa ṣùgbọ́n ẹ̀yin ti ní pé nǹkan tẹ̀yin gbé dání yìí ṣe o pé gbogbo ayé ló láti gbà so kò ní ìtumọ̀ kò mú ìròrí dání tí bá wá ń fi nǹkan tẹ́tí already condemn ẹ̀fọ́ ń compare òótọ́ gbogbo àgbáyé so ẹ jẹ́ ká dúró sí orí ẹ jẹ́ ká wò nǹkan tẹ́ gbé dání bóyá lóòótọ́ ni ó kà mí láyà tá lè pè ní òótọ́ gbogbo àgbáyé ìjẹ́ understand nǹkan tí mo sọ sà. mo ń gbọ́ yín. now tí ẹ bá ní pé Adam and Eve òun ni wọ́n kọ́kọ́ dá gẹ́gẹ́ bí nǹkan tí ìwé yín tó jẹ́ gbogbo àgbáyé sọ kí ló dé tó yẹ pé àwọn Àràbò àti àwọn Hebrew àti àwọn òyìnbó ló gbàgbọ́ ṣebí àwọn ará Japan náà ti ń kọ ìwé tipẹ́tipẹ́ ara wọn Chinese ti ń kọ ìwé àwọn Babylonians ti ń kọ̀wé àwọn Egypt ti ń kọ̀wé why tán fi document ẹ̀. ṣẹlẹ̀ answer ẹ̀ sà. gbogbo àwọn tí wọ́n ń kọ orin yẹn kí wọ́n fi document azao. ẹni pé ẹ̀ka nínú ìwé pé Adam àti Eve ni wọ́n kọ́kọ́ dá I understand so bí àwọn Àràbò ṣe rántí pé Adam àti Eve ló kọ́kọ́ dá èmi ò mọ̀ bí àwọn Hebrew ṣe rántí pé Adam àti Eve ló kọ́kọ́ dá èmi ò mọ̀ now ẹ wá ní pé ẹ̀ka nínú ìwé ká ní ìwé náà fi document ẹ̀ kí ló tó jẹ́ pé àwọn Chinese wọn document that same thing. tó táwọn fi kọ pé Ádámù lọ́lọ́run kọ́kọ́ dá
Mm. ó possible kán má sọ bẹ́ẹ̀ nítorí Kí ló dé? wípé ẹni sùúrù káànábì náà tó dé sílẹ̀ lárúbáwá náà sọ wípé ádámọ̀ lọ́lọ́run kọ́kọ́ dá Báwo lẹ ṣe lárúbáwá mọ̀? náà sọ pé kílẹ̀ wí Báwo lẹ ṣe mọ̀? tíra wà fún tó sọ ń pa ẹ̀ náà tó sọ ìtàn wọn náà. Tíra sọ nípa ìtàn wọn. Ibo ni tíra yẹn wà? ìkan lọ́ọ̀ mi báyìí. Ok, tíra tó sọ yẹn báwo ló ń ṣe mọ̀? Tíra wo báwo ló ló ń ṣe kà? mọ̀ báwo. Tíra wo gbogbo ló ọ̀rọ̀ ń kà tí tó fi mọ̀? ẹni sùúrù gbogbo àwọn ọ̀rọ̀ tí àwa náà ń sọ yìí tá a ní pé táwọn bàbá wa wí yẹ kò rí bẹ́ẹ̀ nígbà wọ́n ṣe mistake báwo làwa ṣe mọ̀ pé wọ́n ṣe mistake. Ṣe mọ̀ pé àwo perfect. I understand. bó ṣe mọ̀ náà ni Àwo pé perfect. ìtàn wọ́n kọ kalẹ̀ wọn ò kàn ní Síbo? pé kán kó jọ sójú kan wọn ò ní kán kó jọ sójú kan. Ìgbà wo náà kọ́ kalẹ̀ sà? kílẹ̀ wí. Ìgbà wo náà káànábì tó ti kọ́ nǹkan náà. káànábì tó ti kọ́ nǹkan náà. ṣe lè fún evidence yẹn sà? ní evidence báwo tíra tí máa mú jáde fún ìrẹ̀lẹ̀ ìgbà yìí náà kò sí tó kàn mí pẹ̀lú mi. Ṣé ẹ lè fún mi ní Mákàtà evidence pé ẹ̀dín ká fún- lárúbáwá kọ ìtàn wọn sílẹ̀ kí wọ́n tó ẹ̀dín ká fún- kí ànábì tó dé? jàìlíyà tó lè àrọ̀ ìgbà ìmọ̀kan àwọn lárúbáwá káànábì tó dé náà kò ní Okay. jàìlíyà wọn. Mo understand yín. Mo ní ṣé ẹni tó kọ ìwé yẹn tó kọ tíra yẹn báwo ló ń ṣe mọ̀? bó ṣe mọ̀ báwo làwọn tó ń kọ̀ táwọn ti wá kalẹ̀ lónìí báwo làwọn náà ṣe mọ̀ nípa ìwádìí àti súnmọ́ Ọ̀rà wọn ni. nìyẹn. Ọ̀rà ni. nípa ìwádìí àti súnmọ́ wọn nìyẹn. Okay, àwọn so that means pé ìtàn lárúbáwá nǹkan tí lárúbáwá kọ sílẹ̀ nǹkan táwọn fíìl ni kò ń ṣe universal truth. So nǹkan tẹ́ ń sọ ní kó ààrẹ. tó di pé ànábì dé wọn ò mọ tí ń jẹ́ Ádámù àti bàbá. Okay, so ìgbà tí ànábì wá dé wọ́n mọ̀ pé wọn ò mọ̀. okay kò dẹ̀ sí ìjẹ́ kí ìtàn kan ànábì tó tó gbé wá wípé ànábì pé lárúbáwá o wọ́n mọ Ádámù gẹ́gẹ́ bí Okay. bàbá Bàbá àbí wọn. àwa ò gẹ́gẹ́ bí ìyá nígbà nínú nǹkan tí ànábì gbé wá bá wọn tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń ṣe yìí náà wọ́n ṣe ń jó náà lọ́hùn. ànábì ló dé ló wá sọ pé ẹni tó tọ́lọ́run kọ́kọ́ dá nílé yìí tọ́lọ́run fún lálùkùránì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tí wọ́n á ń ṣe yìí òun náà ni wọ́n bá ànábì náà sí so títí fa ṣe tàbí ẹ̀yin kúrò ní Mákà. so okay why tí wọ́n fi sọ èdè tí Adam sọ because tẹ́ bá wo ewa awa àbíkílẹ̀ ń pè èdè lárúbáwá ni àbí kílẹ̀ rí awa mo ní èdè lárúbáwá ni àbí àbédè Ádámù sì ti lárúbáwá. àwa mi ò ní Ádámù àwa Àwáwù, èdè lárúbáwá ni àwáwù. àwáwù Àwáwù. àwa èdè lárúbáwá ni àwáwù kò sẹ́ni tó sọ mi pé èdè lárúbáwá ni. èdè bó wà ní sà èdè wo ni ìmèdè tí ń sè èdè wo ni ìmèdè tí ń sè ẹ̀ẹ̀mẹ̀dẹ̀ tí ń ṣe ṣé Bẹ́ẹ̀ni. èdè ọ̀run ni ṣé èdè ọ̀run ni àbí. èmi ò mèdè tí ń sè ẹ̀yin lẹ́wà sọ fún wa Okay. bóyá èdè ọ̀run àbí èdè ayé. náà ẹ̀yin lẹ́mọ̀ for instance báyìí tí máa ń sọ pé Ọbàtálá báyìí èdè Yorùbá ni mo mọ̀ pé ọba ọ is a prefix ba means to omi kéèyàn ba lórí nǹkan ta something plain and la èdè Yorùbá ni Ọbàtálá I understand mi ò bá yín argument yẹn so tẹ́ bá ní pé awa ni wọ́n kọ́kọ́ dá tí wọ́n dẹ̀ record ẹ̀ nínú ìwé yín èdè wo ni àwa yẹn èdè wo náà fi alukurani kọ́ sọ fún yín pé ẹ máa gbọ́ alukurani gẹ́gẹ́ kọ́ ló gbìmọ̀ ẹ̀ pé àwa òun níyàwó ẹ̀ ẹ̀ tún gbọ́ yẹn ẹ̀ lè rí bí alukurani ti claim pé ìyàwó Ádámù àwa ni but àdìsí ànábì sọ tọ́pẹ́ ilẹ̀ Àdìsí Ànábì sọ. ló sọ yẹn ìyẹn ẹ̀kan báyẹn but ibi mo fẹ́ kó yé yín ni wípé lárúbáwá fúnra wọn àwọn lárúbáwá fúnra wọn káànábì tó dé wọn ò mọ ẹni tí ń jẹ́ Ádámù nígbà táànábì dé táànábì ní ẹni tọ́lọ́run kọ́kọ́ dá o tí gbogbo ayé wá látara rẹ̀ òun ni Ádámù nínú bí ṣe wọn Báwo ni- báwo ni Ànábì ṣe mọ̀? rí nípa rẹ̀ yìí bàbá mi báwo ni Ànábì ṣe torí mọ̀ pé
torí wípé aràn wọn ṣẹ́ṣẹ́ àti bàbá ànábì mi Jibril sí báwo ni ànábì ṣe mọ̀ Mr. Tinka. aràn ṣẹ́ṣẹ́ ànábì Jibril sí. báwo lẹ ṣe mọ̀ pé ṣe mọ̀ Bàbá pé Tinka. ẹjọ́ fún mi tó sàkóso ẹjọ́ ẹni pé ànábì ló sọ fún wọn ìjẹ́ ẹ lè sọ fún mi ní that Quran verse tí Allah ti sọ fún Muhammad yìí pé òní yìí o máa fi rẹ̀ ọ́ yìí pé Ádámù ni nǹkan dá ṣe lè fi ràn mí àbí it was just a narrative. àkọ́kọ́ ni wípé gbogbo ọ̀rọ̀ tí ń bẹnu Kùránì látẹnu ànábì ló ti ń jáde síta. Ṣe lè prove ànábì kílẹ̀ wí. ṣe lè prove ẹ̀. látẹnu ànábì ló ti ń jáde síta. ó náà mo sọ ṣe lè prove ẹ̀ sẹ́. first fast tó kọ́kọ́ jáde pé Iqra ìrẹ́ ànábì máa ka ẹnìkan ló pàṣẹ fún un pé ìrẹ́ máa ka Iqra máa ka. ẹni sùúrù ṣé Iqra yẹn náà ni Quran náà ni Iqra dáwọ́ Iqra Quran náà ni àbí ká bẹ́ẹ̀ni. so nígbà tó ní kó máa kà kí ló ní kó máa kà. ó ní kó máa ka ọ̀rọ̀ Ọlọ́run ọba rẹ̀ ànábì dẹ̀ ní òun ò mọ̀ ibo náà kọ́ sí. èwo ń bẹ. Iqra ẹ̀mọ̀ tí máa ní pé kàǹkan for instance máa sọ fún yín nísìnyí báyìí bàbá Jamiu Iqra that means pé mo ti fún yín ní nǹkan tẹ́ máa kà ṣe understand that means pé mo ti fún yín ní nǹkan tẹ́ máa kà that means pé mo ti fún yín ní nǹkan tẹ́ máa kà mi ò lè sọ fún yín pé Iqra láì fún yín níwèé ṣe understand mi ò lè sọ pé Iqra láì fún yín níwèé so tẹ́ bá sọ pé Iqra that's a commandment mo pàṣẹ ni pé kà now kí ló ní kí ànábì máa kà ṣó fún ní ìwé ni àbí ó kọ́ sórí ojú òfurufú. kò tí ì fún níwèé níjọ́ tó ní kó máa so kí ló wá ní kó kà ẹni sùúrù ó ní Iqra máa kà nismi rabbika alladhi khalaq pẹ̀lú orúkọ mi tí mo dá ọ khalaqani insana min khalaq tí mo dá àwọn ọmọ ènìyàn láti bí ẹ̀jẹ̀ kíkí Iqra máa kà wa rabbukal akrama pẹ̀lú yọ̀ǹda orúkọ Ọlọ́run ọba rẹ tó lápọ́nlé jù tí ń túmọ̀ wípé ó lágbára láti pé kó máa kà ọmọ tí ń sọ̀rọ̀ tó tásìkò tí ó sọ̀rọ̀ agbára Ọlọ́run ni ó fi máa sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ rẹ̀. Bàbá mi èyí tí ò ní sọ̀rọ̀ agbára Ọlọ́run ni ó fi sọ̀rọ̀. bàbá mi mi ò disagree pẹ̀lú yín o ẹ kọ̀ ọ́ pé mo disagree pẹ̀lú yín ni bí a mi ò lè explain fún yín dáadáa so ẹ yẹ ká wò bí eléyìí Àjàlá ó lọ bá Adéníyì Àjàlá wá sọ fún Adéníyì kà á nítorí pé mo fún alágbá láti máa kà tí Àjàlá sọ fún kó sọ pàjá Adéníyì bẹ́ẹ̀ dáàmì sí pé ó ti fún ní ìwé kan kó máa kà èmi wá ń béèrè lọ́wọ́ yín pé ṣé angel yẹn ṣó fún ànábì ní ìwé ní straight away ní tó fi ní pé Iqra máa kà á. ó ní kó máa kà pẹ̀lú yọ̀ǹda àṣẹ ni máa kà á pẹ̀lú yọ̀ǹda èmi Ọlọ́run. kí ló ní kó kà lẹ́nu nítorí ó máa kà náà ní kà fún Iqra máa kà bí ismi rabbika alladhi bí ṣe ń kọ́ òun náà ni pé a máa kà á. Ọlọ́run fi sọ fún mi ẹ máa gbọ́ Ọlọ́run sọ mí kẹfẹ́ látò á. ẹ má wọrí sá ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ last question máa bẹ̀rẹ̀ last question lọ́wọ́ yín then I will yield my mouth because mo wan bí iṣẹ́. Now kí ni ìtumọ̀ Allah. Ìtumọ̀ kò sí ń jẹ́ Allah náà Allahu níbẹ̀. Kí ni ìtumọ̀ Allahu. Allahu ó túmọ̀ pé ẹni tó dá gbogbo ayé àbọ̀run. ṣe lè fi ràn mí ìtumọ̀ mi ò sọ pé kẹ́ bí a mi explain dáadáa kí ni entomology kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ Allahu kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ tẹ́ bá pín sí wẹ́wẹ́ kí ni ìtumọ̀. tá a bá pín sí wẹ́wẹ́ báwo. kí ni ẹjọ tálẹ́ bá mi explain entomology in Yorùbá because mi ò mọ̀.
bó ti rìn wá. Ó ti wá Allahu náà ni no kò lè jẹ́ Allah. àláwù kò lè jẹ́ àláwù gbogbo ọ̀rọ̀ ló ní ìdí gbogbo ọ̀rọ̀ ló ní ìtumọ̀ Tó bá jẹ́ pé tẹ́ bá ẹni wo sùúrù tó wáyé pé tẹ́ bá wo ìpìlẹ̀ tẹ́ rẹ̀ bá wo Ọlọ́run tẹ́ bá wo Ọlọ́run tẹ́ bá pín sí wẹ́wẹ́ ó wá láti ibi ọlọ́ ó means pé to own láti to own then ọ̀run tẹ́ ń pè yẹn ó wá láti ibi oríhun láti mú ọ̀run ṣe understand tẹ́ bá pè papọ̀ ó rí pé ẹni tó ní orísun nǹkan tí Ọlọ́run tó mean etymologically nìyẹn ṣe understand now tẹ́ bá wo ẹ jẹ́ n fi orúkọ kan tẹ́ bá wo Yeshua orúkọ àwọn Hebrew ni tẹ́ bá wo Yeshua tẹ́ bá pín ọ̀rọ̀ yẹn sí wẹ́wẹ́ ẹ máa rí pé ó mean Yahweh save tẹ́ bá wo nǹkan tó ń pè ní Yahweh tẹ́ bá pín ẹ máa rí pé ó mean pé I am that I am wọ́n ń béèrè lọ́wọ́ yín kí ni ìtumọ̀ Allah ìtumọ̀ Allahu náà ní the etymology the ìpínlẹ̀ ọ̀rọ̀ yẹn ayé àti ọ̀run. sir you are sir ẹ má bínú sir you are no but ẹ má preach fún mi kò tí mo sọ fún yín yìí it's. Bàbá Tinka ẹ má waste time yìí kọ́ tí ẹ má waste time wọlé lórí bàbá Jámùsù nìjàre nǹkan tẹ̀ ń sọ ti yé wa bẹ́ẹ̀ ni mà. Ẹ má bínú bàbá mi Fátúndé máa gbé máìkì sílẹ̀ nísìnyí ṣé tẹ́ bá wo ìtumọ̀ Allahu ti wà bí kí Muhammad kó tó dé tẹ́ bá dẹ̀ wo fọ́ọ̀mù pre-Islam. ẹni sùúrù kò sí tí ń jẹ́ Allahu kí ànábì tó dé tẹ́ bá wá rí trace pé wọ́n ń sìn ìláhà níbẹ̀ mọ́ bí tẹ́ ń lọ ìláhà níbẹ̀ ọmọ sàádà tá a mọ̀ wípé láìláà kò sí ìláhà kan láìláà ìlà Allahu ṣé gbọ́ mi ìláhà ló wà kí ẹ ṣe Allahu ló wà àmọ́ miss bí ó fẹ́ tẹ́ bá sọ pé Abdullahi nígbà tí ànábì dé lóde Abdullahi níbẹ̀ Abdullahi níbẹ̀. Big Jos Yorùbá ní ibi tí tábà ti jiyàn ẹkẹ tábà ti nílẹ̀ láti máa ń jiyàn ẹkẹ mo pẹ́ ṣe lè share screen kẹjẹ ká wo difference between nǹkan tí bàbá yìí claim ní ìsìn ẹjọ́. This is the word of ẹ lè máa nítorí pé Yorùbá lárúbáwá kò mí pé mi ò lọ pé mi ò understand nǹkan tó ń ṣẹlẹ̀. ẹni sùúrù ṣé ìwé kankan lẹ́yìn fẹ́ fi ronú. mi ò fi wé ronú nǹkan táwọn lárúbáwá bá sọ ni máa tẹ̀lé. ẹni sùúrù Tinka ṣé ìlà àtẹ̀yìn fẹ́ gbé jáde yẹn tẹ́ bá gbé Kùránì jáde tó takò ohun tẹ́ wí òṣẹ́ gbà. olè àdátìjọ lẹ́yìn fẹ́ lò ẹ̀yin dẹ̀ máa sọ pé yìí ò níwèé káláwọn nǹkan lẹ̀ kí lẹ́yìn fẹ́ lò ní ìsìn ẹ̀yin máa sọ pé yìí ò níwèé látọ̀lẹ̀ ta ló wá kọ Kùránì lẹ̀ lárúbáwá kọ́ ló kọ Kùránì lẹ̀ yìí lárúbáwá kọ́ ló kọ́ ta ló translate ta ló kọ́ lẹ̀ àkọọ́lẹ̀ là ń sọ àkọọ́lẹ̀ wo ta ló kọ́ọ́lẹ̀ ẹ̀yin ò lákọọ́lẹ̀ àkọọ́lẹ̀ nìkan lẹ́yìn fẹ́ lò báyìí. history Arab wà ń bẹ́ẹ̀ lìíláfí lìíláfí tó wà ń bẹ́ẹ̀ history Arab ni lìíláfí ìgbà tó máa ń sọ ìsọ̀tọ̀ ẹ̀mí sùúrù lìíláfí tó wà ń bẹ́ẹ̀ ìtàn ta lọ́lọ́run sọ ń bẹ́ẹ̀. Arabu ni àbí òkè sí Arabu? Arabu ni àbí òkè sí Arabu? Ẹ sọ̀rọ̀. No, ọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ èmi náà fi mú yín nǹkan tẹ́ bá mọ̀ kẹ́ra pọ̀. So tẹ́ bá wo the word Allah
that AL is ojo mean definite article. That means D. So tell me translate pé kí ni meaning Allah. It just means the God or the deity. Nǹkan tó mean nìyẹn. But tẹ́ bá tó wá lọ ṣe ìpìlẹ̀ ìlà yẹn, ẹ máa rí pé ó kàn mean the object of worship. Nǹkan tó mean ni object of worship. It's not a name. It was never a name. It was never a name. It was never a name. It's just meant object of worship. D, the AL, D, it's infinite, definite article. Ni. Definite article. So, ní pé lè sá. ṣe rí Ta ló sọ̀rọ̀? Allah ṣe ń gbomi yé kò sí definition kankan tẹ́ fẹ́ fún ju ẹni tó dá ayé àti ọ̀run lọ tí Yorùbá bá ti wá gbà wípé nǹkan tó mì nǹkan nìyẹn nǹkan tọ́rọ̀ yẹn mì nǹkan nìyẹn ẹ̀yin lẹ́ ń fi ọ̀rọ̀ yẹn kún. ṣé Àlùkùránì tó sọ fáwa tí Kùránì tó sọ fáwa. Mo ní sẹ́ linguistically semitically nǹkan tó mì nǹkan nìyẹn. Lẹ́yìn lẹ́ sọ fún wa ní táwa lọ kọ́ tá a mọ̀ ń pa ẹ̀ ẹ wá sọ pé kàwé kan ó wá fẹ́ tako ń ta gbé dání gẹ́gẹ́ bí mo bá ti máa ń sọ̀rọ̀ àwọn kankan nípa Yorùbá àti òrìṣà ń sọ fún mi lẹ́ẹ̀kan pé àti òrìṣà wọn ń sọ fún mi pé kí n lọ lè kọ́ ẹ̀kọ́ nípa Fá tí n bá fẹ́ tako Fá nígbà tí n gbé àwọn ìwé kan jáde ok ẹ wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn wa ẹ fẹ́ ṣàlàyé rẹ̀ ẹ lọ gbé ìwé kan wá fẹ́ tako Kùránì tiwa títí ń bẹ kán tó kọ̀wé tẹ̀yìn gbé dání yẹn ìwé kan tó gbé jáde yẹn ta ló kọ́. Baba Jamson mo kí gbogbo lé o ṣé mo lè sáré make a submission. ẹ sọ̀rọ̀. ẹ ṣe gan mo mọ̀ pé gbogbo Muslim tó bá ń gbọ́ mi àbí Christian tó bá ń gbọ́ mi ó máa dàbí pé why tó jẹ́ pé àwọn kan ń dìde tó ń tako Islam àbí Christianity in tó fa ìdí ẹ̀ lélẹ̀ ẹ̀ ń sọ pé yes because lọ́dọ̀ wọn bí pé èèyàn ń takò ni àtakò ló jẹ́ lọ́dọ̀ wọn tí ó fi di pé à ń tọwọ́ bọ ẹ̀sìn Islam àti ti Christianity. First of all mo fẹ́ kí gbogbo wa mọ̀ pé kì í ṣe èèyàn tó ń ṣe Islam àbí tó ń ṣe Christianity la fi ń judge especially Islam because ètò Islam ló ń ṣe mí ṣùgbọ́n láì ṣe Kùránì gangan fúnra ẹ̀ because tá bá wo ilẹ̀ Yorùbá ẹ rí i pé àṣà àti ìṣe wa àwọn bàbá wa tá à ń pè ní forefathers wa àwọn lọ́rọ̀ ní tá à ń pè ní ọmọlúwàbí tó ń wà nù wa tó jẹ́ pé ìwà tá a máa ń wù bí tí ọkùnrin ṣe máa ń dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀ tóbìnrin náà máa ń dọ̀bálẹ̀ kúnlẹ̀ fún ìyá ẹ̀ tí wọ́n bá jí láàárọ̀ àbí níbi tó bá ti pàdé wọn àbí fún ẹni tó bá ti jẹ́ ẹni tó jù wọ́n lọ tó dẹ̀ ti wà nínú culture àti àṣà wa ṣẹ̀gẹ́tì ọ̀wọ́n bàbá yìí lọ́n jókòó àǹtá bá ní ká wò ó dáadáa àwọn bàbá yìí ò sọ pé Ọlọ́run ló sọ pé káwọn máa ṣe báyìí so wọ́n dẹ̀ ti ń ṣe ẹ dẹ̀ má gbàgbé pé n tí èèyàn bá ti dálẹ̀ there will be a little error nínú ẹ̀ ṣẹ̀gẹ́tì so tẹ bá rí àwọn error kankan nínú palẹ̀ Yorùbá bíi rúmọ̀ tó máa ń give tó máa ń sọ pé wọ́n máa ń fìyàn rúbọ wọ́n máa ń fìyàn ṣe gbá nǹkan kan ẹ jẹ́ ká gbà pé lóòótọ́ ni pé àwọn ẹ̀rọ gbà kan let us take it as like that but èèyàn ni ó dá gbogbo àwọn nǹkan yẹn lẹ̀ ṣẹ́gẹ́tì but eléyìí ẹ tí ẹ jẹ́ ẹ dúró ìyá mi ẹ dúró ẹ jẹ́ kí n sọ̀rọ̀ so but ìgbà tí nígbà tí ó wá di ọ̀rọ̀ Islam tí ó wá convince wa ni pé nígbà tó di ọ̀rọ̀ Islam tó jẹ́ pé Quran tó jẹ́ manual gangan tó jẹ́ pé òun ni source of the Islam àwa ń bá àwọn kódẹ̀ tó di pé à ń bá nǹkan nú ẹ ti jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ gbogbo ohun tó bá wà nínú Quran o láti from Ikra títí di last one tí ó parí sí pé ọ̀rọ̀ Allah ni tẹ́ pè fún wa ní Ọlọ́run àwa la gbọ́ ọwọ́n bàbá wa ti gbọ́ wọ́n dẹ̀ sọ pé ọ̀rọ̀ yìí ìwé Ọlọ́run ni ẹ dẹ̀ má gbàgbé o
àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá èèyàn lásán ló create ẹ̀ definitely a lè lọ́hùn àti ṣiṣẹ́ kan bẹ́ẹ̀ but n tó bá sọ pé wá láti ọ̀dọ̀ Ọlọ́run gbogbo wa la gbà pé Ọlọ́run ò lè ṣe àṣìṣe Ọlọ́run ò dẹ̀ gbúdọ̀ máa ní orogún àbí kó wá máa wà sentimental ṣe gẹ́ẹ̀tì gbogbo yẹn la mọ̀ ẹni tó bá tilẹ̀ jọmọ Yorùbá tó dẹ̀ mọ rírì Ọlọ́run ó mọ̀ pé Ọlọ́run ò kì í ṣe orogún kò dẹ̀ kì í fárun apá kan kó dápá kan sí ṣe gẹ́ẹ̀tì so àwa ń rí nínú àwọn òwe yẹn tó ń sọ pé bí ìwọ ò bá ti wá ṣe nǹkan tí mò ń ṣe o irú ìwọ bẹ́ẹ̀ ó tọ́ sí ikú bí ìwọ ò bá ti ṣe bí mo ṣe sọ pé kán máa ṣe tó ò ti ṣe nílànà mi bí mo ṣe ní kán máa rìn lélẹ̀ bí mo ṣe ní kán máa jẹun lélẹ̀ bí mo ṣe ní kán máa ṣe báyìí tó ò bá ti ṣe o ikú ló tọ́ sí ẹ àwa ń rí nínú ìwé yẹn òun ló wá fi mú àwa ọmọ aládé ta fi wá wò pé ǹtẹ́ bá fi lè sọ pé ìwé yìí wá látọ̀dọ̀ Ọlọ́run tó dá gbogbo ayé tí ó tó dẹ̀ jẹ́ pé Ọlọ́run yìí bí gbogbo wa ṣe mọ̀ sí pé kò ń ṣe mistake Ọlọ́run ò gbúdọ̀ gbé ọ̀rọ̀ kalẹ̀ kí àwa ordinary èèyàn tí ó jẹ́ pé àwọn bàbá wa tó jẹ́ pé èèyàn lásán ni wọ́n tó dẹ̀ ń àṣà àti ìṣe wa tó jẹ́ pé nínú Áfíríkà lẹ́ni culture and tradition Yorùbá still remain the best in the Africa àwa rí i pé àwọn kankan nínú culture wa gan ó tún mú ọpọlọ dání lórí àwa èèyàn ju nǹkan tá à ń tẹ̀ ń sọ pé ó wà nínú ìwé Ọlọ́run lọ ṣé ń gẹ́ẹ̀tì mi bí for example pé ọmọ mi ó lè fẹ́ ọmọ tí àbúrò mi bá bí tó dẹ̀ jẹ́ pé nínú àṣà àti ìṣe wa irú ẹ̀ ò gbúdọ̀ ṣẹlẹ̀ because ìran ni wá a gbúdọ̀ máa fẹ́ra wa because àti ẹ̀tọ́ wa jẹ́ ẹ̀jẹ̀ àbúrò mi kí ọmọ mi máa fẹ́ ọmọ àbúrò mi kò sí nínú ìran ẹ̀dẹ̀ má gbàgbé ìyẹn èèyàn lásán lókè yẹn bọ́ eléyìí tẹ́ wá sọ pé Ọlọ́run ń pé gbogbo ohun tó ń wà nínú Quran pé Ọlọ́run ló ń sọ Ọlọ́run sọ pé àwa ń bá ń bẹ̀ tí wọ́n sọ pé Muhammed o lè fẹ́ ìyàwó o lè fẹ́ pàtánà ọkọ ẹ o lè fẹ́ pàtánà àǹtí ẹ tí ò dẹ̀ bá àṣà àti ìṣe tí èèyàn lásán ti wà tó kírètì. ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹ jẹ́ ń land ibẹ̀ ni a ti wá wò pé definitely nǹkan tẹ́ sọ pé ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run yìí we need to make research a ní láti tú wò nǹkan yìí kò lè jẹ́ Ọlọ́run tí àwa mọ̀ ní irú ìwé yìí ti máa wá lọ́dọ̀ ẹ̀ because Ọlọ́run ti wà nílẹ̀ Yorùbá Ọlọ́run Olódùmarè it is not a confucianist kò dẹ̀ ní ẹ̀sìn kò ní èèyàn kan tó support kò ní èèyàn kan tó jẹ́ favourite because tí bàbá bá ti lè ní favourite nínú ẹbí tó dẹ̀ ti ń jẹ́ káwọn ọmọ tó kù mọ̀ pé favourite òun eléyìí tí eléyìí bá ṣe òun ò gbọdọ̀ ná a jẹ́ pé bàbá yẹn fẹ́ dẹbí yẹn rú nìyẹn Ọlọ́run ò dẹ̀ lè fẹ́ dà wá rú torí pọ́sù òun ló dá gbogbo wa so n tí ó fa ta fi ń tọwọ́ bọnú Quran tó jẹ́ pé ta máa béèrè lọ́wọ́ yín pé Ádámù nífẹ̀ẹ́ ló bí gbogbo wa meanwhile àwọn tó sọ̀tàn Ádámù níf wọn kà wá sí èèyàn gidi àwọn tó sọ̀tàn Ádámù níf kò in fact àwọn kan ti sọ̀tàn Ádámù níf ẹni tó dẹ̀ sọ yóò lálàá ni but táwa bá sọ títí wa ń bí báyìí fún ọmọ Yorùbá ẹgbẹ́ wa á sọ pé irọ́ lásán ni Yorùbá level but wọ́n lè lálàá ní ìlú míì Moses lè lálàá kó sọ pé Ádámù níf ló kọ́kọ́ bí kí káwa gbàgbọ́ àwa ò gbúdọ̀ question yẹn but tá a bá sọ títí wa ẹ máa ní ká máa mẹ́rìí wá àwọn òyìnbó tẹ́ ń gba nǹkan lọ́wọ́ wọn yìí tẹ́ bá fẹ́ lọ fún wọn kan ẹ gbúdọ̀ fún wọn lẹ́rìí bẹ́ẹ̀ bá fún wọn lẹ́rìí wọn gba títí yín but tọ́wọ́n bá wá fún wa tiwa àwọn kànjá we just need to believe so ẹ ṣe gan kẹ́ẹ̀tì continue mo ṣì wà pẹ̀lú yín. baba Jamiu kí kẹtó ẹjọ jẹ́ kí n sọ̀rọ̀ kẹtó sọ̀rọ̀ ni. ẹni sùn baba Crusader baba Jamiu ẹ jẹ́ gbé big deal sórí screen ẹjọ sí big screen ẹjọ. màá gbé wọn síbẹ̀ nísìnyí consider rẹ sọ̀rọ̀. ok lórí nǹkan tí Mr. Ọlá sọ èmi gbogbo ọkọ báyìí mo fi ń gbáyà ipe dáadáa àwọn Yorùbá tẹ́lẹ̀ wọ́n lè ní dáadáa lọ́dọ̀ ṣùgbọ́n dáadáa tí àwọn Yorùbá ń ṣe lẹ́nu bí ọjọ́ mélòó kan sẹ́yìn mo lè fi gbowó ẹ̀gbáyà yìí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ òun ni tó jẹ́ látara ẹ̀sìn Islam nítorí ẹ̀sìn Islam ti wà nílẹ̀ yìí ó ti lé ní 600 years ago ibi tá a ti mọ̀ pé ara dáadáa 100 years ni 400 years 400 Yorùbá dẹ̀ ti exist ó ti exist kan tó bí Muhammad kan tó bí bàbá Muhammad Yorùbá ti exist so kò ń ṣe ẹ̀sìn ló kọ́ wa. ní bíìsì kọ́tẹ́ ìfẹ́ yìí
nítorí tẹ́mi àti ìbájọ́ wọnú ẹ̀ ní ìsẹ̀ ní proof ẹ̀ nítorí ìgbà wo Yorùbá ẹ̀sẹ̀ dé ẹni tó lè mú wa ní ó yá ẹ jẹ́ ká jọ prove ẹ̀ kì í ṣe that word Yorùbá o kì í ṣe word Yorùbá yẹn ẹ jẹ́ àjọ prove ẹ̀ tó bá jẹ́ ìgbọ̀ntẹ́fẹ́. ẹni tó lè mú wa Yorùbá ẹ má ẹ̀ka lọ sínú yẹn ẹ jẹ́ ká ó dìbò lọ kí ni ẹ fún mi lẹ́yìn ẹ jẹ́ kí wọ́n bílẹ̀ ẹni tó lè mú wa Yorùbá ìgbà ọjọ́ ẹ̀sẹ̀ lè mú wa Yorùbá ṣé Yorùbá là ń jẹ́ tẹ́lẹ̀ ẹ jẹ́ ká kúrò lórí yẹn kí n má lọ́wọ́ things lórí yẹn ẹjọ́ Mr. Tinker ẹjọ́ mo gbọ́ lórí nǹkan tí Mr. Ọlá sọ gbogbo dáadáa tá a bá rí tí Yorùbá bá ṣe a máa rí pé àtàrà ẹ̀sìn ló ti wá Yorùbá náà lè ní dáadáa Yorùbá ní dáadáa Ọlọ́run dá gbogbo òlu kí a di kan mọ dáadáa kan dẹ̀ máa burú ṣùgbọ́n eléyìí tó bá tún wá kún fún wọn ààrẹ ẹ̀sìn ló ti wá nítorí tá a bá wù gbàtẹ́sìn ti wà látọ̀dọ̀ wọn ó ti lé 600 years bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀sìn wọ Nàìjíríà Yorùbá Islam wọ Nàìjíríà ní 17th century lórí pé wọ́n ṣàlàyé pé àwọn Yorùbá kan ti ní ìbọn níbọn ṣe ń ṣe nǹkan nígbà nǹkan èmi wá fẹ́ àwọn náà lọ sọ ká lọ lé ká lọ béèrè ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwa náà dẹ̀ ti lọ lé á dẹ̀ ti béèrè ọ̀pọ̀lọpọ̀ nǹkan débi pé ó tún wọn dé pé a tún fi lọ ra ọ̀pọ̀lọpọ̀ ìwé tó jẹ́ ìwé Ifá eléyìí sọ̀rọ̀ báyìí ìwé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ ìwé Ifá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló àwọn àgbèrè tó jẹ́ látọwọ́ bàbá wa Wándé Abímbọ́lá gbogbo yẹn ló dẹ̀ mọ̀ bàbá Wándé pé ní lọ́wọ́ tá a wà yìí o ẹ lè lọ sáàkì ẹ̀gbọ́n kan lọ wo bàbá àwọn ni àwíṣẹ Ifá àgbáyé presently báyìí wọ́n jẹ́ VC ní OAU professor ni wọ́n jẹ́ VC ní OAU ó tún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òpòkàǹkà kan dìmú nínú ìṣẹ̀ṣẹ̀ yìí tó débi pé gbogbo Ifá ìlànà náà kalẹ̀ ọ̀kọ̀ọ̀kan náà wá ń wí pé nǹkan tó wà nínú Ifá yìí ṣé ọpọlọ ní Ifá ìhun làwọn bàbá fi ń gbèrú ìkàlẹ̀ lónìí ìfi tòtò báyìí wọn àti pé kò lè ever possible pé ọpọlọ nǹkan tán kà ní òwe ìhun náà fi gbèrú ìkàlẹ̀ tó fi tòtò báyìí nítorí pé màá máa kà fún tẹ bá nídìí ẹni ibi tẹ́jọ́ pé mi gbọ́n kà fún tẹ́yìn ló reason pé ìgbà wo ni Ifá dé ìgbà wo ni odù ilé lọ́ ń wọnú Ifá nígbà kan sọ inú odù Ifá yìí lọ èjì ògbè àbí ògbè ọ̀yẹ̀kú ní ògbè ọ̀kú bí abivá stiri ẹsẹ̀ kẹfà ló ṣàlàyé pé èsìsìn ní kéṣìṣìn rúbọ kó lè bá àmọ́ bímọ tó pọ̀ èsìsìn náà rúbọ ó pọ̀ ẹni ibi tẹ bá fẹ́ mo lè kà fún yín màá kà fún yín tí mi ò ní fi kàn pé méjì mo ti ń sọ̀rọ̀ yìí àwa wo ọ̀pọ̀lọpọ̀ iye tí mo ti kà nínú ìwé yẹn mo ti fẹ́ kà bí more than half wọ́n ò gbé sí ọpọlọ tí ń rí nínú ìwé fáì sóò ni wọ́n fi gbé ìlú ìkalẹ̀ òun nílùú ìṣelétò tó ṣe dáa bó ṣe dáa yìí àwọn àti ṣe kọ̀ọ̀kan náà lè wà o ipe sọpọlọ yẹn náà fi gbé wọn pé wọn kò lè jọ ọpọlọ yẹn nítorí pé nǹkan kan ti wá láti ìta tó ti mix mọ́ ọpọlọ yìí tí ẹ bá rí pé Yorùbá nínú èdè kan ẹ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ èdè Lárúbáwá ti mix mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn wà dáadáa nínú ẹ̀sìn náà ti mix mọ́ ìwà àwọn bàbá yìí ẹ máa gbọ́ bí àlùbọ́sà ó dà pẹ̀lú ìṣiríṣi àlùbáríkà àlàáfíà àdúrà gbogbo yẹn ire ni Yorùbá máa ń pè tẹ́lẹ̀ tó àdúrà gbogbo yẹn ó sà ti mix mọ́ra lọ́pọ̀lọpọ̀ dé pé ìkan tí mo ń sọ̀rọ̀ tí mo ń ṣàlàyé ìṣọ́kùn ni pé pàtàkì ẹ̀sìn nínú orílẹ̀-èdè nínú olùtawà àlèyọ kúrò nítorí dáadáa tó ti ṣe sẹ́yìn àlèyọ kúrò ẹ̀yin òwálé wá dé ní ìsìnkú káyọ̀sẹ̀ tó wọ́n máa padà sí bíbí fáyẹ̀ náà lápadà sí ní ìsìnkú arọ́pọ̀lọpọ̀ tó wà ní òwe yìí tán bá ti sọ̀rọ̀ tiwọn tán máa tó sọ̀rọ̀ kí n mọ́ mo sáré fẹ́ dúró nítorí Tinker àti bàbá Jamsu máa tó padà sórí ọ̀rọ̀ yẹn ẹni máa bọ́rọ̀ yẹn lọ́wọ́. kí Big Joe kan tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí bàbá wa tí wọ́n sọ̀rọ̀ tán tí wọ́n kọ́kọ́ sọ àkọ́kọ́ ni wípé tí wọ́n máa ń sọ̀rọ̀ ìwà dáadáa lórí TikTok yìí kán mú àáfàá kan lórí TikTok yìí ni o tó yẹ kó ti gbáyàn lójú lórí TikTok yìí kán mú jáde nínú tán ní apàdà sí kán mú àáfàá kan tó ti pààyàn tó yẹ pé TikTok yìí ni omi sọ ní pé ní outside o tájọ wà lórí TikTok yìí kí wọ́n mú jáde kán mú àáfàá kan tó bómi olóbìnrin sùn tájọ́ ń ṣe camera down lórí TikTok yìí kí wọ́n mú jáde tó bá jẹ́ pé tí wọ́n gbé dání yẹn. Bàbá Jamsu ẹjọ ẹ rákùn fẹ́ béèrè kan lọ́wọ́ Mr. Ọlá. ok. ẹ jẹ́ kí Tinker ṣe tán kí Tinker àti bàbá Jamsu kan yẹn jọ̀rọ̀ àwọn náà. so bàbá Jamiu lẹ́ẹ̀kí mo béèrè lọ́wọ́ yín pé kí ni mini Allah ẹni omin creator ìjẹ́ ẹnìkan kan tó wà lórí screen yẹn jọ. Bàbá Jamiu.
bàbá Jamiu wọ́n ti àpọ́n ti lọ. Ṣé kí ni béèrè béèrè tí mo fẹ́ béèrè? Ẹ béèrè. Ok. Bẹ́ẹ̀ ni reason ni pé tá bá tiẹ̀ mọ meaning Allah pé Allah òkè Yeah, jẹ́ ká sọ̀rọ̀ mo ti ṣetán jẹ́ ká béèrè question wọn tó máa bẹ̀. Assalamualaikum. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé máa fáànù ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé máa fáànù láyé ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ò lọ́wọ́ pé ẹ jọ̀ọ́ ẹ má sọ fún mi kí n sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Bàbá James ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ mo fàánù ibi tó bá jẹ́ pé tòótọ́ pé Islam lẹ́ ń preach ní kúlẹ̀ tẹ́ pé gbogbo àwọn tẹ́ kó sókè àwọn olórí burúkú ẹlẹ́bọ ni wọ́n àwọn tó ń bú ànábì tó ń bú Ọlọ́run lẹ́ kó sókè gbé àfáwọn kan. ẹ má jẹ́ nìkan kan bí ẹjọ́ nítorí Ọlọ́run. Bàbá Jamsu ẹ dákun ẹ bá wa sọ̀rọ̀ fún àwọn moderator yìí tí wọ́n ń já wa bọ́lẹ̀ ẹ dákun ẹ bá wọn sọ̀rọ̀. ẹjọ́ nítorí tọ́lọ́ ẹ má jẹ́ nìbọn bọ́lẹ̀.
ẹ ó dọ̀n báwo ẹ wá sí platform wa ẹ̀yin náà ẹ ṣe sùúrù ẹ ti sọ̀rọ̀ látẹ̀kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ẹjọ́ èwo ni ẹ nítorí wàá máa Ọlọ́run monopolize platform ẹjọ́ ta ló já mi bọ́lẹ̀ ẹ ṣe ta ló já sùúrù mi fa kí bọ́lẹ̀ ló dé mo lọ sẹ́yìn chẹ́ẹ̀kì lẹ́ni platform ni mo ẹ lọ wàá máa chẹ́ẹ̀kì ṣe bí ẹ̀yin lẹ fẹ́ wàá máa direct wa ń bì. mọ́mì mo lọ ẹ mo chẹ́ẹ̀kì fún yín mo lọ láyè ẹ chẹ́ẹ̀kì sọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ ẹni sọ̀rọ̀ ẹ tún tó máa ṣe sọ pé ó moderator dọ̀n bíbá báwo. ẹlẹ́bọ ni ẹ̀dẹ̀ sọ pé Islam platform lẹ́ open sí bíbá ẹ kó gbogbo àwọn tó jẹ́ pé wọ́n bú ọ̀nà wọ́n bú àná bí ẹ kó wọn sókè Mr. Ọlá kò sí mọ̀ àwọn kan tó ń defend Islam ẹ mo wà tí mẹ́ẹ̀ mo fẹ́ látẹ̀kọ́ béèrè wọ́n ń tú ìbéèrè gbogbo látẹ̀ka ìṣukùtù ẹ̀rí kankan sọ síbẹ̀ ẹ̀rí kankan sọ gbogbo àwọn tó wà ní comment section almost 97 people tó wà ní live àwọn ẹlẹ́bọ tó ń bú ọlọ́run tó ń bú Baba àná bí Jamsu ẹ̀dẹ̀ jókòó comfortable síbẹ̀ ẹ̀rí kankan ṣe sí ẹ̀dẹ̀ mute síbẹ̀ látàárọ̀ that is àní not mo good Baba gbọ́dọ̀ Jamsu ṣé gbogbo